ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí ìyún ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ṣèyí Tinubu ó mà ti ta tán gẹ́gẹ́ bí àṣà táwọn ọmọ àsìkò yìí tán ń dá. Ó ti ta tán gidigidi ò sí ilẹ̀ Haúsá tó sì jẹ́ pé òbítíbitì owó àti oúnjẹ pẹ̀lú ẹ̀bùn ìní Ṣèyí ló ń pín ní ilẹ̀ Haúsá fún àwọn mùsùlùmí tó ń gba ààwẹ̀ Ramadan, ṣùgbọ́n tí wọ́n ń sọ yìí pé nítorí ìmúrasílẹ̀ ètò ìdìbò ààrẹ ọdún 2027 àti kí bàbá ẹ̀ ìyún ààrẹ Bọ́lá Tinubu kó lè rojú rere àwọn Haúsá tí ìbò wọn pọ̀ jù Nàìjíríà àti àwọn tó jẹ́ pé àwọn ló máa ń sọ ẹni tí ó di ààrẹ Nàìjíríà. Ó ní ìdí tí Ṣèyí Tinubu tó fi lọ takú sí Òkè Ọya tó ń kówó oúnjẹ àti ẹ̀bùn rẹpẹtẹ fún wọn. Ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ tó kọjá ìní Ṣèyí ọmọ Tinubu ló ti gbéra tó gba ilẹ̀ Haúsá lọ. Ìpínlẹ̀ tó sì kọ́kọ́ lọ làwọn ìpínlẹ̀ bíi Kaduna, Kano àti ìpínlẹ̀ Niger. Níbẹ̀ ló sì ti ṣe ìpàdé pẹ̀lú àwọn alágbára káàkiri Nàìjíríà bí àwọn olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Ibrahim Babangida, ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari, ajagunfẹ̀yìntì Abubakar Abdulsalam tó náà jẹ́ olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ló tún ṣe ìpàdé pẹ̀lú gbajúgbajà fáàlì Haúsá tó jẹ́ agbódegbà fáwọn Fúlàní ajínigbé ni Sheikh Ahmad Gumi. Ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni Ṣèyí Tinubu ló máa ń pín ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ, owó àti ẹ̀bùn fún àwọn mùsùlùmí tó ń gbààwẹ̀ ní ilẹ̀ Haúsá. Ọ̀pọ̀ èèyàn ló sì wòye pé Ṣèyí Tinubu ò ní pẹ́ kúrò ní ilẹ̀ Haúsá kó tó padà wá sí ilẹ̀ Yorùbá nítorí pé àwọn mùsùlùmí náà wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá tó ń gbààwẹ̀. Ṣùgbọ́n dásìkò tí à ń ṣe àkójọpọ̀ ròyìn yìí, ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí náà ilẹ̀ Haúsá ló ṣì wà ó tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn olóṣèlú àti àwọn mùsùlùmí tó ń pín owó, oúnjẹ àti ẹ̀bùn fún gbogbo wọn. Tá a sì gbọ́ pé kinní yìí ó dùn mọ́ àwọn Haúsá nínú. Kódà òbítíbitì àdúrà ni wọ́n lọ́pọ̀ àwọn mùsùlùmí tó ń gbà àwẹ̀ iná fi ránṣẹ́ sí Tinubu àti Ṣèyí bàbá ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ náà làwọn èèyàn ti ń sọ pé òṣèlú ní oúnjẹ tí Ṣèyí Tinubu ló ń pín lásìkò àwẹ̀ ní ilẹ̀ Haúsá, ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ náà ó lọ́wọ́ òṣèlú nínú. Kódà àwọn tó súnmọ́ ilé agbára Nàìjíríà jẹ́ kó di mọ̀ pé nǹkan Tinubu àti ọmọ ìṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Wọ́n ní àwẹ̀ ọdún tó ń bọ̀ òní yóò jẹ́ agbára jù tí wọ́n yóò ná owó rẹpẹtẹ sí ilẹ̀ Haúsá nítorí pé àwẹ̀ tí wọ́n yóò ṣe gbẹ̀yìn kan tó dìbò ààrẹ nínú oṣù kejì ọdún 2027 nìyẹn. Wọ́n ní eléyìí wọ́n fi náà ń tẹ́lẹ̀ sílẹ̀ ni tó sì ní láàrin ọdún ìsí ọdún tó ń bọ̀ gbogbo nǹkan ní Tinubu àti ọmọ Ṣèyí wọn yóò fi wá ojú èrè àwọn alágbára ilẹ̀ Haúsá àtàwọn mẹ̀kúnnù pẹ̀lú àwọn àfáà wọn nítorí pé ìbò wọn ló gbé wọlé ààrẹ lọ́dún 2023 wọ́n sì tún nílò ògbó ẹ̀ láti tún ṣe sáà kejì lọ́dún 2027.